Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù mẹ́ta, oṣù mẹ́fà àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kúnjú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Akọ! Àwọn ẹlẹ́kọ̀ọ́! Ayẹ́kọ̀ọ́! Àwọn gbẹ́wọ̀n rìn! Etí ló fi ń gbọ́ ipò ojú rẹ̀ wà lọ́wọ́ mi. Ojú rẹ̀ ò tún fi rí nẹ̀mọ́ láyéláyé kan gbà. Wọ́n ti sí ọ wá láti ilé sàbíjẹ́sà tó ti wá ní. Mo ti pariwo mi rí kankan ni wọ́n ṣàánú mi. Ìyá wa ti kú láti kékeré. Kí wọ́n lọ jí. Ó ti ẹ̀gbóná lásán ni wọn ò lájẹ. Tára ilé ẹni bá lóun lóògùn púpọ̀. Èèyàn náà á sì fi yé fóun náà lẹ́sẹ̀. Lómi ìbáyìí ò pa náà. Gbé súnmọ́ kó kàárẹ̀ ẹsẹ̀ kó gbé inú àti the god is. A gba ojú tiẹ̀, a gbé fún kejì ẹ̀. Òun mọ̀ ríran, ṣùgbọ́n ìwọ bẹ ní òkùnkùn bèrè wọn. Mi ò rí kankan. Ṣé tó bá yẹ pé wọ́n yẹ ti ń lù mí níbi tí mo ti ń bọ̀ nìyẹn, ìwọ máa rí mi wá sọ pé mo wọ̀n. Bó ṣe máa bá kúrò ṣe wáyé. Abomi lámù tó rẹ́gúngún, ẹni tó pọ́n mi àmúkí lórí, ohun tí sùúrù ṣe tì ilẹ̀ ló máa gbé. Akánjú lábẹ́ ẹ̀rọ gbígbóná, ẹni tó rìn nílẹ̀ ẹ̀sọ́. Sùúrù ló lè ṣe, sùúrù kì í pọ̀ jù, sùúrù ẹni tó nílò lè wẹ̀kọ́ ayé já. Sùúrù ló lè ṣe, sùúrù kì í pọ̀ jù, sùúrù ẹni tó nílò. You know something? I love this location, man. It's cool, man. No matter who business Timon saying. So I'm really glad you like it, sir. I'm really glad you like it, sir. Sherry, floor titi wájú yẹn, òun ṣí sílẹ̀. Then floor titi bẹ̀ yẹn ibi left wing yẹn náà ṣí sílẹ̀. So they are both vacant and you can choose a preferred one out of the two, sir. So lè tẹ́ bá. Yeah, good. How much are we looking at? I mean, be alone, the rent. Price there will ga jara lọ, sir. Sure, it's just 600,000 per annum. Then money láti sanwó 2 years from up front. The agreement is just 20%. The paramount thing now is just to make sure they have suit these things to make sure to suit these things. Whoa, is she married? What a pretty woman. Nice one. You got it. You know, pay rent, you know. I'm really sorry. Pardon my stupidity, right? I'm really sorry. Sorry. All right. Can I ask you a question? Go ahead, sir. Good. Joe, who is that woman? Hey, actually, she's the sole owner of the building. Seriously? Yes, sir. Yes, sir. Okay. Is she married? What made you ask, sir? Nothing. Could see problem. You know something? Come. Can you please give me your business card so that we can get to talk? I saw Lori Akusiwala. Shebi no be in all office for my work. So let me just walk. Ẹni tó pọ́n mi àmúkí lórí, ohun tí sùúrù ṣe tì ilẹ̀ ló máa gbé. Akánjú lábẹ́ ẹ̀rọ gbígbóná, ẹni tó rìn ní ẹ̀sọ́. Kí ló porúkọ rẹ? Kí ló fẹ́? Ṣáná appointment pẹ̀lú wọn tẹ́lẹ̀ mi.
Oh, business. And check on Wale. No problem. All right. Hello. Hi. How are you doing, baby girl? Right. My name is Ola. Ola means wolf. I'm into oil and gas, and that's what I do for a living. You know, I just came back from United States of A. So I'm back into this country just to say hi to you. Fine. What can I do for you, please? All right, girl. Sugar girl, I've been to business for the past 6 years and I'm doing well. Talk about somebody who's comfortable. You've got one right here. You know something? I was just walking by. I saw a beautiful angels walk. I was like, whoa, whoa, whoa. There's an epitome of beauty. She's beautiful, you're nice, you're good looking. I mean, I just said, boy, oh boy, just come by and say hi to this angel. You got to really go to Dubai. You're Monday, Kumawaki. Hell no. You know what I'm saying? You kidding me? Yes. Okay, okay. All right. This is what I'm trying to say, girl. Bashima Mora Jubailo. The acquaintance between a king and a queen. You know what I'm talking about? Yeah. I feel for my pay, I could save time. I could just get out of my office. What did you just say? Yeah, house. Huh? Yes. You kidding me? House! Oh, whoa, 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 whoa. All right, all right, all right. Just take it easy. No worry. It's okay. Snob? Or is it an attitude? No. She's beautiful, you know. Mommy will mind now. I'll get her. Ẹni tó pọ́n mi àmúkí lórí ohun tí sùúrù ṣe tì ilẹ̀ ló máa gbé. Ṣé gbogbo yín lè mọ̀ pé price ti crude oil wà right now ó ti fall from 1.9 to 1.6 per barrel. Yeah. So bí ó lè ṣe wà yẹn, àwọn tí ó jẹ́ clients wa from abroad ó máa affect wọn. You understand? Mo wá fẹ́ kí each and every one of you kí ẹ monitor gbogbo transaction yẹn from other countries yàtọ̀ sí United States of America. Because if I'm to say, which you all know, where a lot of companies ló ti ń tojú bọ oil and gas business right now. Mi ò dẹ̀ ní fẹ́ kó jẹ́ pé company wa máa wà behind. She understand? So I want you all to put more efforts. You do research, not even when you're in the office alone. When you're out, in your house, anywhere you are. Come up with different ideas, come up with different things. Come to me, talk to me. You understand? Ẹ jẹ́ kí n rí pé ẹ ń ṣiṣẹ́. Mi ò sọ pé ẹ ṣiṣẹ́ o. Mi ò dẹ̀ sọ pé ẹ try. Yes, you're really trying it. You know? Ẹ jẹ́ kó increase. Ẹ ṣá mọ̀ pé kò sí bómi tá tí ń jẹun. Ibi ìbàyẹn náà nìkan náà ni. So ẹ jẹ́ kí n rí pé I really were concerned, you understand? Right, thank you. I think we are done for today. Yes, then we should meet again like tomorrow. Okay, you all have a good day. Bye. Bolo wa mo aṣọ́go tẹ̀dọ̀ ni mo á ṣe mo yẹ máa ń ṣe ẹ́ wọ́n á ṣọ̀fẹ́ àṣírí mo gbá iye ọmọ ìyá mi gbá yìí. Jọ̀ọ́ máa pè é padà mo fẹ́ ṣe mo yẹ máa ń ṣe mo á ṣọ́ọ̀bù mi gbá yìí.
Mr. Man, stop there! Give me the bag! Down! Don't jump on there! The bag is okay, my people for you down. Give me the bag! Give me the bag! Don't jump on there, man! Don't jump on there! Guy, let's go! Let's go, move it! Movement! The bag is okay, son! Move, boy! Thank you very much for saving my life the other time from the stray bullets. I really appreciate it. Yeah, you know something? Yeah, come on, do tell all you know. You know what I'm saying? Our méjèèjì ọmọ kékeré ni wá, you know. Our ọmọ ká máa dúpẹ́ pé ọ̀tá àbò bàbá kan wá sọ pé a kú ṣùgbọ́n àìṣe jí láàárọ̀ ni now, man. We should be happy, you know. No, come on. Thank God. Yeah, that's what boy. You know what I'm thinking? Listen, baby girl. Show more your Latin complexion. You're good. Very, very good looking. You know. You want to but as for you, a lot more feeling. And Angel, you know what I'm thinking about me and you? Meaning? Yes, for real. I'm engaged. Come to think of it, lórí pé mo rescue ọmọ yẹn, ló wá ń fún mi l'attention bẹ́ẹ̀ lórí pé mo ń gbé jáde. Tí bá ṣe jù bẹ́ẹ̀ lọ gan-an, á tún fún mi l'attention tó jù bẹ́ẹ̀ lọ. Yeah, tí bá gbọ́ polo dúró, ọwọ́ mi á tẹ̀. Yeah, ọwọ́ mi á tẹ̀. Má worry. Oh yeah, she's intelligent and beautiful. She commands respect. Who is this girl? Is she engaged? I've got to do something to win this girl, man. I gotta do something. She must be mine. I have to stop this investment first and get myself accommodation and think of settling down. Yeah. I can think of my business later, and so far, I'm sure the business will still thrive. Yeah, it will thrive. No. Okay, see me about it. I think someone. How come I mess up everything? Oh, it's okay. Mo ní ìbéèrè kan tí mo kàn fẹ́ béèrè lọ́wọ́ ẹ ni. Tó bá ní bínú sórí ìbéèrè ẹ, just ìbéèrè kékeré mi ní fẹ́ kó gbà sórí, you know. Are you with me? Good. Now, are you really in love with the man you are engaged to? I mean, ọkọ àfẹ́sọ́nà ẹ̀yẹn, ṣé nífẹ̀ẹ́ ara ẹ? I just want to know. Why did you ask? Nothing. Mo kàn fẹ́ mọ̀ náà ni. Kò sí nǹkan kan. And you don't think you're going too far? As in how? Yeah, because bóyá mo nífẹ̀ẹ́ fiance mi or mi ò nífẹ̀ẹ́, I don't think it's a subject of discussion between you and I. Okay, o ti ń bínú nìyẹn. Má bínú. Ó mọ̀ pé mo dẹ̀ sọ fún ẹ láti bẹ̀rẹ̀ o. I said it. Má ṣì mí gbọ́. Mi ò bínú. Mo kàn ń jẹ́ kó yé ẹ pé ìbéèrè tó bí mi yẹn mi ò like ẹ. And I don't discuss my affair with strange people.
Strange? Yes. Am I strange to you? I'm not a stranger. I mean, already near here now. Friends? Yeah, we're friends. You're not my friend. Okay, sure, you are acquainted with me, fine. You know me, pay me and say John. And I think you shouldn't take men knowing for friendship. You're not my friend. Okay, sure. Wow. Okay, in that case, I'm really, really sorry. It's alright. If you wouldn't mind, I think you should just excuse me because I've got a lot of things to do. Again? Excuse you? Yes, excuse me. Anyway, it's okay. It's okay. Ah! Ọmọ, yóò gara ọlọ́ọ̀. Iṣẹ́ àbáyé. Àyà ipò lóòótọ́ òkè olúmọ ni. Iṣẹ́ àlẹ́ṣe. Ṣé fẹ́ wà tààlà yìí? Òótọ́ ni àlẹ́ṣe. Àlẹ́ṣe lóòótọ́. Àyà ipò jù. Àlẹ́ṣe. Àwọn ọmọ. Ojú rárá kó gbà. Àwọn èèyàn yóò pọ̀. Ọjọ́ wà ní Amẹ́ríkà lọ. Amẹ́ríkà ló bá. Ọjọ́ lọ́wọ́. Bílẹ̀! Amẹ́ríkà. Lọ́wọ́ mẹ́gẹ̀ tó náwó fún. Ọmọ yọ̀gò mẹ́gẹ̀ tó yọ̀gò tí. Yépa. Ebi Adéyẹ̀mí mọ̀ máa wọ́n tó gbé lọ́wọ́ lọ́wọ́ bágàlàgà. My guys. Náwó tó ń dẹ́rù bọ́ máa ń. Yàrá bágàlàgà. Yàrá. Yéba. This is for you. Yeah. All right. Thanks, Baba. That's that's my guess. Wow. How you doing, man? Mo rí ẹ kó má lọ fi mí pa ni mo. Ká mi lè ṣe. Bẹ́ẹ̀ ṣe wo ìkó tó lọ sí Amẹ́ríkà mo ti mọ̀. Mo kí má lọ bẹ́ẹ̀ kó má lọ fi mí ṣọ̀. Ẹ wá, just we got to talk. Mo ní business kan fún ẹ ní ṣe ni. Ó yá já sọ kò sí wèrè. No. I don't trust anybody. Jari wa privately ká dé sọ. Mo kàn fẹ́ kó bá mi ṣiṣẹ́ kan. Kò sí wàhálà o, bẹ́ẹ̀ mi kò lè. Àbótú wọn máa kàwé fèmí náà. Ọlọ́run ti gbàdúrà ẹ̀ ṣáà mọ̀. Ọ̀rẹ́ mi wàá ṣe. All right, take care, ba. Bosun. Aṣojú ìyá rẹ̀ bọ̀ jẹ́. Yín sì ní fẹ́ kọ́ ọkọ̀ sí mi lẹ́nu bí ti wù ọmọ torí àyà rẹ tó jáǹtì tèmi tó fi filẹ̀ fàṣọbọ̀ra ń kọ́ sí lẹ́nu rí wọ́n ti máa ti ọ̀rọ̀ kan wọ́n mi létí kó tó di pé wọ́n já ìláyé wọ́n náà ti ṣètò ọmọbìnrin kékeré kan lẹ̀ fún ọ látìgbà tí wọ́n gan ti wà ní polówó báyìí pé bọ́bá wà lóòkè òkun tó o bá dé ọmọbìnrin lọ gbọ́dọ̀ fẹ́ yín sì ní fẹ́ kọ́ wá dọ̀rọ̀ òkú ọ̀run nù kó o lóò ní ṣe tíya rẹ ni o ṣe èmi gbọ́dọ̀ àǹtí mi rù tí wọ́n fi kú ìdọ̀rọ̀ wọn nù rí ọ wà á lọ sílùú Arápájà ọlọ́ọ̀rẹ́ yọjú sí ìyá Ọ̀ṣun kù yìí òun ni aṣojú àwọn ọlọ́sùn nílùú Arápájà tí gbogbo ètò sì tó pátá. Nice one, good talk. ṣé gbogbo nǹkan tẹ́ ń sọ yìí tí n bá sọ pé kò yé mi irọ́ ni mo ń pa ó yé mi but I want to ask you one question. Ṣé òótọ́ ni pé mọ́mì mi ti lọ ṣètò ọmọ kékeré kan lẹ̀ long ago pé màá fẹ́ at this jet age? No. Ṣé lóòótọ́ ni? Ìyá rẹ ti ṣe lẹ́ẹ̀kí wọ́n tó kù kọ́ lóun forújò kú ọ̀run ni. Beautiful, but can I ask you a question? Now listen, ká gbà pé ọmọbìnrin tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ ó wá lọ jẹ́ ọmọbìnrin kan tó yẹ pé ó rí mi and poof kò like me. Èmi náà like ọmọ yẹn. I mean, since all this, are you telling me pọ́mọ yẹn ò tí ì lápẹ̀sọ́ náà tó fẹ́ fẹ́? Now listen. Ṣé mo ó lè má jọ ọmọ tí èmi náà like now? Èmi gbọ́bọ̀ sọ bí ṣe ń sọ̀rọ̀ ìyá rẹ̀ sọ̀rọ̀ kó dúkú kò ní sọ̀rọ̀ gidi ọmọ tá à ń sọ yìí ọmọ tó wá láti léèrè ni wọ́n bí dáa òun náà tó wá tún rẹ̀ bí ó kú ọ̀run ò ní sọ̀rọ̀ ọ̀kọ́rọ̀ ọmọ sẹ̀ ọmọ dáadáa ni mọ́ wàá jọ pẹ́. I got you. Now listen, ṣe rí gbogbo nǹkan tí mo sọ nípa ọmọ ẹ̀ tó bá lọ jẹ́ pé ó lọ rí bẹ́ẹ̀ ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí mi ì sọ pé nǹkan tẹ́ ń sọ yìí mi ò gbà sí yín lẹ́nu tó bá lọ rí bí mo ṣe sọ ọ̀rọ̀ yín tẹ́ bá máa sọ lẹ́yìn eléyìí mi ò ní kódà sórí àkìtàn nìkan máa dáná sun ni. Yeah, that's it. Bosun
táàtì mi fi jáde láyé ẹ̀yìn dáná sọ̀rọ̀ wọn rí èyàn torí mi jàre ẹ mọ́ torí mi rọ̀ bẹ́ẹ̀ mo jókòó wájú o sì lọ́ọ́ dáná sọ̀rọ̀ mi mọ́ síbẹ̀ ní tí òkú ọ̀run ni kò ṣe ní kíákíá ń jò lọ́wọ́ àlọ́ báyìí. Hey, take it easy. I'm going to go at my own pace, you know. In tí mo ń sọ ni pé màá lọ nígbà tó bá tẹ́ mi lọ́rùn. But you can take one thing to the back, I'm going to go. In tí mo ń sọ ni wípé màá lọ ẹ jẹ́ kí mo fi yẹn dá yín lójú. But ìgbà tó bá tẹ́ mi lọ́rùn ni o. So ẹ má rush me, man. Ẹ má wàá jí ọpẹ́. Wọ́n jí ọpẹ́ okú ọ̀rọ̀ gbọ́ sọ̀rọ̀ ká ní ọ̀sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. Dákun torí Ọlọ́run mọ́jọ pé kíákíá ni kò ṣe. Sọ gbọ́. Hello, take it easy, man. Mo kàn débi our boys. You have a beautiful girl. Kí ló ṣe yín now? No, kí ni tiẹ̀ pẹ̀lú ẹ̀? No. She is beautiful. I mean, she's good looking. Yóò ti ṣó mọ̀. Kóyọ̀ tí wọ́n máa mú obìnrin kó máa ṣe bẹ́ẹ̀ kó dá mẹ́. Torí kó beautiful àbí? Bẹ́ẹ̀, ṣo fẹ́ gbá kú ẹ̀kú ni? Man, mo lè kún torí ọmọ yìí. Yeah, so ẹ jọ torí Ọlọ́run ẹ má fọwọ́. O lè kún lórí ẹ̀. Hey, fine girl. Má wọrí ẹni tó máa gbá kú ẹ̀kú ló ti dé. Baba. Whoa. Oh, good afternoon, sir. Báwo ni ọmọ mi? Ẹ kúrẹ̀lẹ́. Ẹ má bínú. Ẹ káàsán sà. Ẹ jọ̀ọ́, ilé ìyá Ọ̀ṣun ni mò ń béèrè. Ilé ìyá Ọ̀ṣun. Wo ọ̀nà tó lọ straight yìí. Wà á rí ṣọ́ọ̀pù kan ńbẹ̀. Wà á yà níbi ẹ̀yìn ṣọ́ọ̀bù yẹn. Ilé ìyá Ọ̀ṣun ló máa já sí yẹn. Cool. Thanks, sir. Ó dàbọ̀. Yeah. Hello, ma. Good evening. Please, ẹ jọ̀ọ́ ma. Mo ń béèrè Ọ̀ṣun yìí ni, you know. Ọ̀ṣun mi. Am I right? Ọ̀ṣunwùyí! Ọ̀ṣunwùyí! Ó bèrè ẹ̀ ta. What? Hey. Hold on. Excuse me. Ẹ̀yin ni Ọ̀ṣunwùyí. Èmi náà ni. Na. Bọ́dà dúró. Bọ́dà. Kí ló ṣe wọ́n? Yóò máa mọ nǹkan tó ṣe bọ̀dà tó ń sá lọ o. Ṣé ìwọ náà fẹ́ máa sáré tẹ̀lé wọn? Bosun, what's wrong with you? Kí ló ń ṣe tó fẹ́ parẹ́ torí ìfẹ́? Now let me ask myself this question. Ṣé tí n bá kú sìn nítorí Oyinade á wá sọ pé òun náà máa kú nítorí tèmi? Hell no. Gbogbo nǹkan tí mo kó wá láti ìlú òyìnbó mẹ́ẹ́ ni mo ti ná tán nítorí Oyinade. And síbẹ̀síbẹ̀ ọmọdé yóò wojú mi. What's going on? I don't give up. Mi ní gbà. Gbogbo ohun tó bá gbà ni màá fún. Oyinade ó gbọ́dọ̀ jẹ́ tèmi, kò gbọ́dọ̀ jẹ́ tẹlòmíràn. Bosun, kí ló ń ṣe náà? Torí obìnrin ò fẹ́ para ẹ̀. Wait a minute. Ṣé tó bá kú tán
Oyinade ó máa wá para ẹ̀ nítorí pé wọ́n kú ni. Hell no, she's not gonna do that. But ẹ má blame me now. Mi dẹ̀ lè blame ara mi. Gbogbo nǹkan tí mo kó wá láti ìlú òyìnbó, gbogbo owó ni mo ti ná tán nítorí Oyinade. Síbẹ̀síbẹ̀, àmín, ọmọ yóò wọ̀rọ̀ mi rárá mẹ́. Kò púpì. Kí ni màá wá ṣe ń sìn o? I know what to do. Hell no! No. Gbogbo ohun tó bá gbà la máa fún. Oyinade ò ní já mẹ́lòmí lọ́wọ́. No. Mr. Bosun, ṣe rí ní tí mo kàn fẹ́ aṣọ yẹn ni pé ṣe rí ibi tẹ́fẹ́ ká jẹ́ ṣẹ́yẹn dé àwa tó máa jẹ jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni ṣe bá ọmọbìnrin yẹn náà ni ẹ máa rí kò sí wàhálà. Ẹbí táìmù la lè ṣiṣẹ́ yẹn. You know something? Woman office be aago mẹ́wàá láàárọ̀. I mean 10 o'clock in the morning. Yeah, after 10 you can do the job. 10 o'clock. Máa sọ fún iṣẹ́ rí gbogbo àwọn pátánì ní Amẹ́ríkánà ẹ̀ ó jẹ́ kẹ́ ti gbélé ti pẹ́ o ẹ ti wá Nàìjíríà o. Irú kí ni yẹn 10 o'clock ẹ̀ ń bọ̀ tó 10. Báwo la ẹ fẹ́ ṣe? Ní prepare ni. No. You got it wrong, man. You know something, man? Ẹ lálẹ́ máa ṣiṣẹ́ yẹn. Oh, better. Yeah. No, mi lè gbéṣẹ́ wá bẹ́ẹ̀ yẹn. Oh, better ká ṣe lọ́la. Ẹ kò sí wàhálà àsìkò rẹ̀. Yeah. Okay, my guy. Here's the money. Mr. Bosun, àdéhùn wa kọ́ rè. You know, àwọn èèyàn ló kọ́ mi gbọ́n, man. Ṣé yẹn ń sìn wọ́n ti ṣe oríṣiríṣi fún mi ní orílẹ̀-èdè. You know, when you're done with the job, man, I give you a balance, man. I'll pay you up. Tá bá ti ṣiṣẹ́ tán, I give you money. Ẹ wo bí tójú bá yọjú kó o máa yẹ o. Ṣé ẹ pé tó bá kọ yín kò ń ṣàwà o àti báyẹn ṣiṣẹ́ rí à disappoint yín o. So ẹ má ṣe wèrè pẹ̀lú àwa o. You know something? I gotta go. No. Americana. Just make sure you do a good job. Americana. Respect. Ó yá wèrè yẹn èwo ni sísá mẹ́wàá àwọn ṣì ló ṣẹ̀ṣẹ̀ rí mi lẹ́nu kí ló ṣẹlẹ̀. Ẹni kọ́ ni sà. Hello. No. Ẹ má bá mi sọ yẹn kí ló ń jẹ́ transfer mi ò ṣe rí mi ò mọ̀ ṣe ẹ kówó mi fún mi cash tí ẹ bá ti kó cash wa no deal èwo ni wèrè gbàgbé kó lọ gbó wá fún mi cash tó bá ti fún ẹ lówó kó bá transfer wèrè o kì í rà láti kí n má rí mọ̀ ṣé mi mú gùn ni. Ẹ má bọ̀ jàre ẹ wò wá níṣẹ́ o. Ìwọ ẹ̀ ń sọ ẹ náà. Náà gbọ́ ọ̀la ni ọkọ̀ bá ṣe máa jẹ́ tàbá ti kó bẹ́ẹ̀ sí àná ọba ìránṣẹ́ kò iṣẹ́ tó le náà obìnrin àtẹ̀yìn tọ̀. Lásán. Ẹ̀ṣá nìyẹn, ìyẹn kéré. Lágbàlagbà. Ìyẹn kéré gan. Ìyẹn Amẹ́ríkánà. Ẹ má bẹ̀rù, mo ti ní ká give me time. Ẹ fún mi ní time, mi ṣẹ̀ṣẹ̀ dé nínú. Jẹ́ nǹkan jáde táìmù wèrè kí n fún ọ. Àwọn wọ́ọ̀kì ọ̀sán ara ẹ̀ dọ̀sù. Wọ́n níbi tó ti wá máa ṣe fàájì rè. Tẹ́mi ọ̀bá súnmọ́ àwọn bọ́ọ̀sì ń gbòòrò tí wọ́n sọ pé Royal Park bí lọ́mọ wa kọ́dọ̀ mọ́ bàbí jẹ́fẹ́ tó ní. Ṣé èèyàn mọ̀ pé bí lọ wà ní? Yìí ní ọmọ ṣe fàájì ayé fàájì níbí àmọ́ ń tà ń bọ̀ ọ̀sọ̀ mọ́ ẹgbọ́ tiwa náà. Sọgbọ́ bọ̀sùn gbóná kí ni máa ṣe ọ́nà? Kí ni máa ṣe ọ́nà tó ọmọ ṣe fúlégé? Gbọ́mọ̀ràn tinú rẹ̀ nìkan ni ọmọ fẹ́ ṣe sá. Kò sí tẹ́lẹ̀ kankan lè bọ́ ọ̀sọ̀ ọ̀ dànù ni tinú rẹ̀ tó fẹ́ ṣe lọ́ọ̀ ṣe dandan. Sọ ọfẹ́ máa dọ̀rọ̀ kú ọ̀run ni. Àìmọ̀ yẹ gbẹ̀rẹ̀ báyìí náà ti ń bẹ́ lu èbó tó yẹ pé bẹ́ẹ̀ bá ń bá wọn sọ pé ẹ wálé lé nílé láti sóríire wọ́n mọ̀ takú ni. Irú wa tá à ń pè yín ẹ mọ̀ nípa bẹ́ẹ̀ fẹ́ tọrọ owó lọ́ọ́ yín ni ẹ sì mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe jẹ́yàn láyé ọwọ́ òru bàbá ìlọ́lọ́ ń kó sí. àmọ́ bọ́ sọ̀rọ̀ lórí WhatsApp lórí Facebook ọmọ sáko online tó o bá gbọ́n tí mò ń sọ látijọ́ yìí ni kápẹ́ o ti mọ bá mi sọ̀rọ̀ dáadáa tí a ní kó good communication tí n bá bọ̀ sọ̀rọ̀ lórí gbogbo wàhálà tó kó mi sí tí mò ń fẹ́ fún òbí Julius Bagai kò ní rí báyìí náà ọ̀fẹ́ pamí lọ́jọ́ àìpé ni àǹtí mi sọ̀rọ̀ kí wọ́n tó kú wọ́n sì ní dandan ọmọ yìí nìkan ọ̀fẹ́ kí ló dé tí wọ́n gbọ́mọ̀ràn náà bẹ́ẹ̀ yọ̀ọ́ bá ti gbọ́mọ̀ràn yóò sọnù ni má sọnù Bọ̀sún má sọnù ọ́ nígbà mo wá pè ọ́ kọ̀kọ̀ tí mo pè ọ́ bàbá tí mo bọ́ sọ̀rọ̀ ọ̀fẹ́ gbọ́ aláǹtí mi mọ̀ pè mí ni ẹ̀rí máa jẹ́ mi nítorí. Ẹ pẹ̀lẹ́
Ọlọ́run fún yín láàfíà. Àbúrò mi. Àbúrò mi. Kò ní ṣubú dànù. Àmín. Ẹni tí ó bá láyé jẹ́ òní wá o. Àmín Ọlọ́run, àmín o. Ọ̀rẹ́ rẹ̀ ọmọ lọ wájú ni o. Dákun ọkọ mi. Ṣé o mọ̀ pé bọ́sùn lágídí? Ó lágídí gidi tọ́pọ̀ gan, yóò ṣe agídí kékèké. Bọ́sùn lágídí pọ̀. Bẹ́ẹ̀ni. Ẹni tí ó bá sì bá bọ́sùn ló owó wá pọ̀. Ẹ pẹ̀lẹ́. Abẹ́ mọ mi ẹ pẹ̀lẹ́ àǹtí. Ẹ̀ǹdẹ̀ ẹ ra máa sọ̀rọ̀. Mo ń gbọ́ tẹ́ ń sọ. Ẹni tí ó bá sì bá bọ́sùn lówó wá pọ̀. Yóò ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Dákun ọkọ mi. Yọ̀fẹ́. Lórí wọ́n wá ti fẹ́. Wọ́n ti fẹ́ báyìí. Gbogbo nǹkan rẹ̀ ó máa dá sí i. Báwo ṣe rìn báyìí? Ṣé ó fẹ́ ọ? Ẹ wá àǹtí mi, ẹ kàn sọ tẹ́ ń sọ yìí ni. Èmi ọkọ̀ sí lẹ́nu rí. Bọ̀sùn tẹ́ jẹ́ pé ọmọ tí tẹ́ bí ó ṣe á kọ̀ sí mi lẹ́nu. Ibi tí ẹ̀rín mi dé ń bà sọ. Yóò fọmọ yóò sùn. Sojú ẹ̀mí yín báyìí náà ló sì ṣe. Gbogbo alájọ péjú bẹ́ẹ̀. Ọlọ́run bá amúlé láyọ̀ àtàlàáfíà. Ikú ọmọdé ló àwọn ọmọdé jù. Ẹ má sọ bá mọ́. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Iṣẹ́ ìwúrò ni fi ẹ̀rín fà. Sherry, but sir, I was there. Yeah, I was there. Mo lọ síbẹ̀ yẹn, mo dẹ̀ lọ, man. When I got there, I saw this girl. I mean, she was like dark, not that tall. Ó kúrú báyìí, ó dúdú, ó jamak. Man, mi mèrè ni. Eléyìí, not for bosun. Hell no. No. Gbọ́dọ̀ ṣé wọ́n rí ìyá rẹ̀? I ain't got business with that woman. Mi ò ní business pẹ̀lú ìyá yẹn náà. Kí ni mi fẹ́ lọ rí ìyá ọ̀ṣun whatsoever fún? Ìyá ọ̀ṣun mo ní ọwá lómi ìdí owó ọmọ rẹ̀ lọ. Ta ló rán sọ́mọ rẹ̀? Kí ló tó ọjà létí lápá báyìí ná? Ṣé bá ṣe mọ ìwọ náà tí gbogbo nǹkan bàjẹ́? Mọ́mọ́ dọ̀rọ̀ òkú ọ̀run nu. Àti ìdí mi lọ́rùn, ó rí mi lọ́rùn ní sí pé mò ń sojú mò ń sẹ́yìn o. Kọ́ láti rẹ̀ kó ṣe tí mo ní kó ṣe ni o. Ọ̀pá àdí bẹ́ẹ̀ ni. All right, no problem. You know what? I'll go tomorrow. Màá lọ bẹ́ẹ̀ lọ́la. Màá lọ. Yeah. Àwa àwítọ́ olóòbá kùkùté kọ́ bá dágúró ni. Má jọ pẹ́ o. Má jọ pẹ́ lọ́lọ́lá tó sanwó. Pé kí wọ́n fún mi ní nǹkan tútù lọ́dọ̀ mi tó ti ń gbà. Wọ́sà ẹgbẹ́ bí pẹ̀lú obìnrin náà mẹ́rin. Mo ti pariwo jù mo fẹ́ step down pé wọ́n fún mi ní nǹkan tútù. Bọ̀bọ́lú, mo ti máa ń sọ fún ẹ tipẹ́ pé tí mi ò bá sí around, o need láti máa make up mind ẹ, o need láti take decision on your own. When I'm not around, you're the next in line. So you should be able to get things done on your own. Mo ti bẹ́ẹ̀ discuss nípa ẹ̀, mo ti fún ẹ ní permission. Go ahead. So why tó ṣe ń dúró dè mí pé mi ò sí around ló fi lè take up nǹkan tó yẹ kó take up? Ẹ má bínú ma, mo ní kí n dúró kẹ́ fún mi permission ní kí tó take action. Permission wo ni mo tún fẹ́ fún ẹ? Mo ti approve ẹ, mi àti ẹ ti sọ̀rọ̀. So what permission are you still waiting for? Nǹkan tó ṣe léni má jẹ́ kó repeat rẹ o. Excuse me. Mo pè ẹ̀yin méjèèjì ẹ gbàgbé pé a ní meeting pẹ̀lú àwọn clients wa tó ń bọ̀ láti Badagry lọ́la. Okay, fine. Ẹ máa need láti study iṣẹ́ tó wà lórí system yìí. Kẹ́ digest ẹ̀. Because tẹ́ bá ṣe defend project yìí, òun ló máa fi lè convince wọn pé a wà capable láti handle project. You understand? Mi ò ní fẹ́ kó jà tọwọ́ yín láti máa lose ẹ̀ o. So you really need to put more effort. You work hard. You understand? Okay. I'll see you guys tomorrow. All right. Bye. Bye-bye.
Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081-066-85100. Rare Edge Film and Art Academy. Explore your talents, fulfill your dreams. It's all fun and games till the tables turn. You don't get body, no cool body, oh no, no. The sky could vanish and hell would fall. Oh, my brother, I go red. Biku ile o banyo, today ole muni. I too sabi badi. Oh, she Jesse, ikuti koju gba eni o. Owe Yoruba fun ni o. Abi o wi to. Jimmy to un ti tete. Hello, bro. How are you doing? You know, I'm going. Sorry, I'm sorry. Mo ń lọ sí ìlú Arapaja. Yes, sir. Ọ̀nà ìlú Arapaja náà rè sir. Can I make it? Kí n ṣe mo lè máa lọ báyìí? Ẹ ń lè gbé mọ́tò débẹ̀ tó rọ́nà èèyàn dá wọn ṣe lọ́wọ́. So mo ìbá advice níbi akẹ́ park síbi táwọn ọlọ́kadà yẹn wà sódà àwọn ọlọ́kadà lè gbé yín àkùdébẹ̀ yẹn torí mọ́tò lè débẹ̀ sir. You kidding me? Sir? Ẹ̀yin tí mo tún láti sọ ni pé kí n park mọ́rò mi síbẹ̀ yẹn. Ṣé wọn ò ní gbé mọ́tò mi lọ? Àwọn ò lè gbé lọ sir, àwọn ò lè gbé lọ. Ibi is safe. You sure? Yes, sir. All right. Cool, man. Káàbọ̀ ọkọ mi. Okú rìn. Gbogbo lé ńkọ́? Yeah. Wọ́n wà mà. Can I ask a question, ma? Ṣé ọmọ yín ni? Is this your daughter? Ọ̀ṣunwùyí mi nìyẹn. Bí a jókòó. Bọ̀sún. Ọmọ mi rè. Ọ̀ṣunwùyí mi. Bó ṣe ń wò yìí, ó ti pé ọdún 22 tó ti ń dúró díẹ̀. Ẹ̀gbọ́n ẹ ti jẹ́ kó yé mi pò ń bọ̀. Àmọ́ nígbà tó wá ń fò ní dènì tó ń fọ̀ ládọ́la, òun ni òjò yé mi mọ́ o. Ó ti ń dúró díẹ̀ tipẹ́. Ọ̀nkú, ṣé pẹ́tù lè padà wá? Bẹ́ẹ̀ ṣe dé tẹ́lẹ̀ ń béèrè Ọ̀ṣunwùyí kí n ṣàlàyé fún yín ẹ kàn kéré mọ́lẹ̀ ẹ dẹ̀ ń sá lọ bóyá Ọ̀ṣunwùyí ti màmá lẹ́ ń béèrè ni àbí Ọ̀ṣunwùyí ti tèmi ni mo fẹ́ ṣàlàyé fún yín tẹ́lẹ̀ kéré mọ́lẹ̀ tẹ́ ń sá lọ nìyẹn. I'm really sorry, right? ṣeríjọ́ ẹ̀bẹ̀ ṣe rí mi yẹn mo gba kọ̀ọ̀kan ìyẹn mo sáré lọ attend sí ṣe yín I'm sorry, I'm really sorry ẹ̀yin kọ́ ni mo sá fún ẹ má bínú. Èmi ò bínú o. Bọ̀sún. Ara àlàyé tí mò ń gbìyànjú láti ṣe fún ẹni ó rí Ọ̀ṣunwùyí mi tó ń wò yìí ajé ló ń wò yìí o Ògúngún ní sọ
kò sí ní tí ọmọ mi fọwọ́ bà tí yóò já sí rere. Eléyìí ni gbogbo èèyàn rí o tí wọ́n fi ń sọ ọmọ wọn ní Ọ̀ṣunwùyí, Ọ̀ṣunwùyí nílé, Ọ̀ṣunwùyí lóko nítorí ajé tí ń bẹ lára ọmọ mi. Eléyìí gan-an nìyá tìyẹ náà rí tó fi ní dandan àfi kó o fẹ́ ọmọ mi gẹ́gẹ́ bí ìyàwó. Ẹni tó pọ́n mi àmúkí lórí ohun tí sùúrù ṣe tì ilẹ̀ ló máa gbé. Akánjú lábẹ́ ẹ̀rọ gbígbóná ẹni tó rìn nílẹ̀ ẹ̀sọ́. Sùúrù ló lè ṣe, sùúrù kì í pọ̀ jù, sùúrù. Ìyá mi o. Iye eléso. Ẹ ǹlẹ́. Ẹ mọ̀ pé àtàárọ̀. Àwa rèé. Ẹ kú ọrọ̀ ajé. Àwa rèé o, kọ́lọ́wọ́n ṣàánú wa. Ṣáájú ọ̀hún wá. A dúpẹ́. Ṣé ẹ lè dáṣọ? Má sọ. Ẹ mọ̀ rọra, ẹ mọ̀ rọra. Bó ló jẹ́? Ó mọ̀ pọ̀ ń bẹ̀. Wo ìyá wa kọ́lọ́wọ́n ṣàánú wa ni. Àmọ́ tó ṣe wọ́n bí àwọn fẹ́ jésù mọ́ ni kò tiẹ̀ yé wa gan. Ọlọ́mọ ṣe alápàtẹ mọ́ta. Àmín. Tí ì bá yẹ pé owó òwe tí mo fẹ́ rà fọmọ mi ni, ǹbá ti jáde lónìí o. Aláṣìírí òkùnkùn bò, àṣírí òbò. Ọjàrí ọkọ mi. Ẹ mọ̀ pé àná sí. Ẹ ṣeun. Ajé òkùnkùn tà yòókù. Àmín. Àmín Ọlọ́run. Àmín. Ìyá eléso. Ìyá eléso. Ìyá eléso. Ìyá eléso. Ìyá eléso. Ìyá eléso. Láṣẹ kó wọn kéjì sábò. Eléso. Ẹ bá mi ìyá eléso tó kọjá sí. Eléso. Orí wọn tó gbọ́nà ọ̀dọ̀ ìyá Ọ̀ṣun. Ayé mi á dá. Pẹ̀lẹ́ ọkọ mi. Ìyá eléso. Mo ti ń pè yín tipẹ́. Látàárọ̀ ẹ gbà. Irọ́ ẹ̀mí ò kí ní ṣe ni. Ọ̀rọ̀ kò rí. Tọ́ntọ́n, ó dáa o. Ẹ ṣé mo dúpẹ́ tí yóò ní bàjẹ́ o. Mo wí bẹ́ẹ̀, mo wí bẹ́ẹ̀. Ẹ jàre. Ajé ò tà lágbára Ọlọ́run. Ìyá eléso. Aládé ń pè yín látàárọ̀ lẹ̀ dáhùn. Ẹ mú ìbínú ẹ dáhùn. Ọ̀gẹ̀dẹ̀ ẹ̀yìn lè náà ló fẹ́. Ẹ gbà. Ajé àwọ̀ mọ̀. Ìyá eléso. Èmi rè. Ẹ kú kalẹ̀ o. Èmi rè. Bẹ́rẹ̀ so. Ó tó aláṣejù ìwọ náà ni. Aláṣejù ni ẹ. Ẹni tó nílò lè wẹ̀kàn ayé já. Sùúrù ló lè ṣe, sùúrù kì í pọ̀ jù, sùúrù. Ẹni tó nílò lè wẹ̀kàn ayé já. Ọkọ mi, o ò ní ṣorí burúkú. Oríire ló máa bá wọn ṣe. Àṣẹ. Ọ̀ṣunwùyí, torí pé mo fún wọn ní ẹyọ hóró ọsàn kan. Gbogbo èèyàn sì wá síbí báyìí wọ́n sì bo igbá mi sì tán. Ọkọ mi ò ní dààmú. Títí tó fi dàgbàlagbà tó fi kú ò ní rí dààmú láéláé. Inú mi mọ̀ dùn o, ọmọ rí ṣe ni. Ọlọ́run bá ń wù ọ́ dàgbà, ó dògbò, ó fọwọ́ pa ó báyìí, ó fèrè kì í jobi lágbára Ọlọ́run. Pẹ̀lú ọkọ mi ò ṣe o, abẹ́ẹ̀ rí mi báyìí lórí hóró ẹyọ ọsàn kan péré táwọn èèyàn ti wà tó sì bo gbá mi. Ìyá Bọ̀sún, Elédùà ni ẹ mọ bá ń fọpẹ́ fún pé ó fi Ọ̀ṣunwùyí ó fi tá ń lọ rẹ̀. Ó rí látọmọ ọwọ́ rẹ̀ ń lọ̀ṣun ti jí ó yé mi pé kìkì ajé lòun wò, gbogbo ara rẹ̀ kìkì ajé. Ó rí tínú rẹ̀ bá ti dùn sí báyìí àṣeyọrí ní mọ́ bọ́ sí. Ó fi hàn pé ọsàn kan hóró tó fún un inú rẹ̀ dùn sí. Ọlọ́run bá yín wò. Àṣẹ. Èṣù ò ní gbà lọ́wọ́ yín, ikú ò ní pa. Pẹ̀lú ọkọ mi. Ó dá ń gbà náà o, kọ́lọ́run mọ́ kà torí wa o, yín tún wá wò yín lọ́la. Ẹ ṣe
ẹ ṣe wo tí yóò ní ta ẹ ṣe mo dúpẹ́ o ó dára ọkọ mi ẹ ní dààmú. abomi làwọn tó rẹ gúngún ẹni tó pọn mi àmú ohun tí sùúrù gbogbo ara kìkì ajé. ilẹ̀ ló máa gbé akánjú lábẹ́ ẹ̀rọ gbígbóná ẹni tó rìn nílẹ̀ ẹ̀sọ́ sùúrù ló lè ṣe sùúrù kì í pọ̀ jù sùúrù. ọkọ mi pẹ̀lẹ́ bàbá mi ṣàlàáfíà ni pẹ̀lẹ́ súnmọ́. Olódùmarè ṣeun mo lọ bọ́ mi ò bọ́mọ jẹ́ ìwé tí mo lọ bẹ́ẹ̀ ra rè tọ́mọ lò lọ sùkúù mo sì ń sọ fún Ọbọ̀sún agídí rẹ pọ̀ Bọ̀sún agídí rẹ pọ̀ gbọ́rọ̀ sí ń lẹ́nu wọ́n ṣe bẹ́ẹ̀ léèwé o ní tólùkọ́ bá ń báyàn sọ èèyàn máa ń gbọ́ ni o wọ́n fi gbígbọ́ ṣaláì gbọ́ tá a bá wá rí èyí tí ò bá yé ọ ń bẹ̀ ó pè wọ́n ó sọ fún wọn pé èyí yé mi o èyí ò yé mi o wọ́n sì láyé ọ dákun mọ́ ṣàgídí mọ́ kẹgbẹ́kẹgbẹ́ mọ́ rìnrìn kùnrin o sọ ń gbọ́ mi bó ti mọ́ wò bí ẹni tó lè sọ̀rọ̀ tán nù o nǹkan burúkú sì ń bẹ́nu kun ẹbọ̀ sùn gbọ́ tèmi mọ́ tiẹ̀ o dákun mọ́ tú mi ta o dákun mọ́ bẹ̀bẹ̀ ni o sọ̀rọ̀ mi yí ọ mọ́ kẹgbẹ́kẹgbẹ́ mọ́ rìn ibi tí ò yẹ kó rìn sí nǹkan kan ò ní sí ọ o dákun ọkọ mi fojú síwèé rẹ o mo ti lọ bọ́ ọ̀rà yìí o pẹ̀lẹ́ bó o ní sí o ti wá jẹun o ti jẹun o ti yó ó dá ń gbà náà bébí náà wo mi náà tí wọ́n mú o ṣe wọn kọ́ mi pẹ̀lẹ́ ọkọ mi ní tó bá lọ síbẹ̀ ní kó o kọjú mọ́ ọ ṣó ti yí ọ wọ́n kẹgbẹ́kẹgbẹ́ mọ́ rìnrìn tí ọ̀dà o sọ̀rọ̀ mi yí ọ báyìí ní tó bá lọ ọbẹ̀ ní o kọjú mọ́ ọ ṣùgbọ́n kó rántí ọmọ ẹyin tí wọ́n ń ṣe o sọ̀rọ̀ mi. ẹ káàárọ̀ mọ́ ìyá tíṣà bóò ni ẹ ti ní ká ẹ wá mu ẹ̀yà ọkọ mi fetí sí gbogbo ohun tí mò ń bọ̀ sọ o. ó ti gbọ́ gbogbo ẹ̀ náà là ń kọ́ wọn ní school. ó dá ọkọ ẹ ní bínú. mọ̀ pẹ́ o ẹ mọ̀ pẹ́ o ẹ ṣe mo dúpẹ́ ẹ mọ̀ pẹ́ o. mo dúpẹ́ mo ti dúpẹ́ pẹ́ òkun o. ẹ ǹlẹ́ o ìyá Ọ̀ṣun èmi ni o. iye eléso ìyá wa kí ló dé ẹ ṣe ń kiri lọ ni. mo ṣe ń kiri lọ ni. ó pa yín díẹ̀. Ọ̀ṣunwùyí ọkọ mi mo ń láti fún ọmọ mi yìí kí n fún un ní nǹkan mo gbọ́dọ̀ fún un ní nǹkan. sí òní mọ́ di gbogbo gbà báyìí. kò dí gba ọkọ mi gbà kó o ṣàdúrà fún mi o kí n tà lónìí o. ẹ ṣe ìyá wa ẹ ṣe o ẹ ṣe mo dúpẹ́ o. ó yá ṣó wọlé lọ ajé ò wá o. ìyá mi ìyá ẹ pẹ̀lẹ́ ajá wa o àṣẹ o àmì Ọlọ́run èso ṣẹ́ẹ̀ta ẹ pẹ̀lẹ́ ẹ ní dáhùn. àmì o ṣáájú wa. ládùúpẹ́ ń rè. ẹ ní dáhùn ẹ ní dáhùn. àwọn eléyìí múrí méjì ni. múrí méjì eléyìí máa ń kọ́. eléyìí múrí kan. ẹyà jẹ gbélé ẹyọ kan sílẹ̀ gbé lẹ́nu ẹyọ kan. ó dà ẹ ní dáhùn.
Yọ̀dà fún yín yọ̀dà fún yín ìyá mi ẹ ní rí bí ọ̀ràn. ẹ wò tẹ́ bá ti ń padà bọ̀ ẹ bá mi mú change mi torí ó dà pé ẹ ní change. mi ní change ẹ ṣeun o ajé àwa mà. àmì Ọlọ́run. ẹ tà. ẹ ṣe jàre ẹ ní dààmú o. ẹ fẹ́ rà ẹ ǹlẹ́. mélòó ni mẹ́ta. ẹ ní dààmú ẹ ṣàmúyẹ tẹ́ bà mú wá. ẹ ṣé mo dúpẹ́ o. sọ. ìfẹ́ lọ́fẹ́ ọmọge Adétutù ọmọọba fífẹ́ láfẹ́ ọmọ tuntun tàbí kàkótó fáráyé mo gbàgbé òwe ọdẹ. ìyá ilé sọ mo ti ń pè yín tipẹ́. Ẹgbà. irọ́ ẹ̀mí ò kí ní ṣe ni. ọ̀rọ̀ kò rí i. tọ́ntọ́n ó dáa o ẹ ṣé mo dúpẹ́ tí yóò ní bàjẹ́ o. mo wí bẹ́ẹ̀ ẹ jàre. ajé ò tà lágbára Ọlọ́run. ìjọ lè sùn. aládé ń pè yín látàárọ̀ lẹ̀ ẹ̀ dáhùn. ẹ mú ìbínú ẹ dáhùn. ọ̀gẹ̀dẹ̀ ẹ̀yìn lè nà ẹ gbà. ajé àwa mọ̀. ìjọ lè sùn. ẹ kú kalẹ̀ o. ẹbí rí. bẹ́rẹ̀ sọ. ó tó aláṣejù ìwọ náà ni aláṣejù ni ẹ. abẹ́ ẹ̀rọ sùn wò tó ti kékeré dọ̀mọ́ ológun gbọ́sọ̀ gba mọ́ngòrò ní gbogbo ọjà mi tán sí làwọn èèyàn tó pé kí n wá o kí n wá tajà fáwọn kí n wá tajà fáwọn ǹjọ́ ọmọ Ọ̀ṣun yìí yóò ti wá di òṣàkúnlẹ̀ bọ̀ báyìí. bẹ́rù bá kú kí bó bá kanlẹ̀ ó lọ́gbọ̀n kan dáadáa màá wá nǹkan ṣe sọ̀rọ̀ ọ̀pá. ìyá Bọ̀sún kí lẹ wá lẹ fẹ́ rí mi fún tẹ̀fà lẹ́rìn báyìí o. ìyá mi ẹ dàgbà ẹ fọwọ́ pawó ẹ fèrè kí jobi ẹ ní kú fún wa báyìí láéláé sẹ́rí tí mo fẹ́ rí yín fún ọ̀pọ̀ mo fẹ́ wá gba nǹkan lọ́wọ́ rẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ bíi kí ni. ṣé ẹ mọ̀ pé bí sin ò bá là ó yẹ kó ọmọ inú rẹ̀ là ìyá mi ẹ gbà mí ẹ ràn kalẹ̀ mo fẹ́ ra ayé gbé fọmọ mi tí mo ṣe wá bá yín. ra ayé gbé fún Bọ̀sùn. mo fẹ́ ra ayé gbé fún àbálàyé mi ò yé yín. ó fẹ́ ra ayé gbé fọmọ rẹ̀. inú yé mi àmì tí ò wá yé mi ń bẹ̀ ni pé èmi ìwá ṣoògùn owó fún yàn yìí sì ṣoṣólẹ̀. abiyamọ ní Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè àyùn abiyamọ lèmi n ò sì gbọ́dọ̀ ṣe ń tí Ọ̀ṣun ò fi bínú sí i rárá. ìyá wa yìí ní kẹ́ ẹ̀ ṣoògùn owó fún yìí sì ní kẹ́ ẹ̀ ṣoṣólẹ̀ fún mo fẹ́ ti ara yín ra ọjọ́ ọ̀la sílẹ̀ fún Bọ̀sùn. ṣé ẹ rí ọmọ yín Ọ̀ṣun yìí olóríire ọmọ ni ẹ̀rù ọmọ alálùbáríkà ọmọ tí wọ́n fi ń ṣàdúrà fọmọ ọmọ ní ajé lára torí ẹ̀ mọ̀ ṣe wá ẹ dákun ẹ ṣàánú ẹ jọ̀ọ́ ẹ bẹ̀ mọ́ bẹ́ẹ̀ mo fẹ́ kí ọmọ yín Ọ̀ṣun yìí kó fẹ́ Bọ̀sùn ọmọ
Bọ̀sùn ó fẹ́ Ọ̀ṣunwùyí gẹ́gẹ́ bí aya. Ìyá Bọ̀sùn, ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ yìí ó gba sùúrù o. Sùúrù tó pọ̀ ń la ṣe torí bá dẹ́tẹ̀ gan-an bí ò bá mú ẹ̀kọ́ gbóná yóò ṣe sùúrù tó pọ̀ o. Àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí gan-an wọ́n ìkéré. Ẹ mú mọ̀ fáwọn ọmọ ìkéré Ọlọ́run lè jẹ́ abímọ tí ò ní gbọ́rọ̀ sí alẹ́ nù. Ṣé ẹ rí àdéhùn tẹ bá bá èmi ṣe ìyẹn gangan ni kókó lè mú un lọ. Ẹ dákun tí yóò ní ta ẹ dákun. Bọ̀sùn, gẹ́gẹ́ bí àlàyé tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, ó ti di ọdún 22 tí Ọ̀ṣunwùyí ti ń dúró dè ẹ́ o, gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe fún ìyá ẹ̀. Àmọ́ kò wá fẹ́ yé mi. Wọ́n fìgbà kan sọ fún mi pé o wà lókè òkun. Ìgbà tó tún yá wọ́n ló ti dé. Mo wá bẹ̀rẹ̀ sí retí. Ó ti ń pẹ́ jù. Wait a minute ma. Ẹ má bínú. Ẹ má sọ pé question tí mo béèrè pọ̀ jù. Ṣé rí Ọ̀ṣunwùyí ọmọ yín? Ṣé òun ni ẹ̀yin àti mọ́mì mi jọ ṣe àdéhùn pé máa fẹ́? Bẹ́ẹ̀ni. Ló máa jẹ́ ìyàwó mi. Bọ́ máa, Oyinade ló ń jẹ́ lẹ́kọ̀ọ́ náà. How come? Má jẹ́ ó yà ẹ́ lẹ́nu. Ó rí Ọ̀ṣunwùyí ó jẹ́ ó yé mi wípé orúkọ tó ń jẹ́ yẹn ó wúwo jù fún un láti jẹ́ nílùú Èkó. Òun ló ṣe sọra ẹ̀ ní Oyinade tẹ̀yìn mọ̀ sí i. Òun kan náà ló Oyinade, òun kan náà ló Ọ̀ṣunwùyí. Ẹ jọ̀ọ́ ma, can you just give me like say just 1 minute? Mo fẹ́ sáré ṣe nǹkan kan tí a máa padà dé ń sìn. Ẹ má bẹ̀rẹ̀ mọ́. Abomilamu tó rẹ́ gúngún ẹni tó pọ́n mi àmúkí lórí ohun tí sùúrù ṣe tì. Pick up, man. What? Akọ́jú lábẹ́ ẹ̀rọ gbígbóná ẹni tó ń ilẹ̀ sọ́sọ́ sùúrù lọ. Move. Àlàyé la. Ẹ wò wèrè yìí ló ń pè mí yàrá ẹ̀ka náà wèrè yìí kan pè mí kí ló dé ń kọ́ mi lójú náà èmi ò ní gbé kọlu ẹ̀. Kí ló ṣe bàbá ìtún kọ́ ọ̀tàgọ́ ẹ̀ náà? What's wrong with him? Bullshit. Ó fẹ́ kí iṣẹ́ ètè ìyá ni ká ètè ṣe pàápàá. Gbogbo yẹn lè jàre ṣé ìtàmà fi ṣẹ́ náà kan lọ wà lónìí ẹ pé rẹmi gan náà ti pẹ́ jù náà ẹ ká ṣe ìtàmà ṣe pàápàá jàre yà. Kí ẹ̀rọ rẹ ṣe máa ń sún mi ọ̀rẹ́ ìwọ́n yẹn máa ń sún mi. Ọ̀pọ̀ yìí kan kí ló ṣe dáre ò balẹ̀ tó kàn máa ń gbọ̀ngbọ̀n wèrè báyìí èmi ò ní gbé kọ̀lù ẹ̀ mọ́ bá jẹ́ ti pa fóònù mi ìmọ̀ tó ń ṣe tó kàn ń ṣe bí kinní. Abẹ́ lọ ṣiṣẹ́ ń kanjú kí ló ń kan lójú ṣé ìtàbẹ́ lọ fi iṣẹ́ náà kọ́ là ń dúró dè ní. What? Switched off? All right. Send the test. Send the test. Bọ̀ inú ẹ pè lẹ́mẹ̀ ẹni kò dáhùn táìmù ń lọ. Lọ mú fòrò wa. Hold on. There's something, right? Masari de Kunsi. I'll be back. Vesari de Eko. And I will come back. That's a promise. Hey, Joe, my pino. I'll be back.
bullshit. Maybe you like but well now. What's wrong with your guy? Who them parallel mewa? She can now. Ẹni sùúrù sa o, sùúrù gbogbo nǹkan láyé yìí. A máa lọ nsìn ẹjọ́ tó lọ. Látàwọn ẹwọ bẹ́ẹ̀ kàn ṣe ń gbé machine kan paná. What's all this, man? Ẹni sùúrù sa ẹni ò lè ní ká sáré ká máa dàbí járù kòtò járù gbogbo ẹ̀. Olùjẹ́ gbóhùn ọ̀kadà bàjẹ́ ẹni sùúrù ọ̀gá. Ẹjọ́ àlùkòjọ ọ̀kadà ọ̀gá. Ẹjọ́ ẹni ò ní ká sáré ká máa wọ dàbí wọ́n kòtò tó fi bàjẹ́. Kí ní sùúrù? Mi lè kọjú kọ́dá kádàrá mi. Lórí what? Ohun gbogbo lórí nǹkan lórí sùúrù ni ọ̀gá. Ẹni sùúrù ẹjọ́ tó lọ lọ́hùn. Ọkọ mi pẹ̀lẹ́ bó ní tó ń lọ ṣe ń bá bu omi sí kí ló dé. àwọn fẹ́rẹ́ sọ́kọ̀wọ̀ ọjà ọ̀gá náà ní ẹ̀fọn ọjà ń gbàgbà ibẹ̀ èmi mọ̀ ọmọ gàrí tẹ́gbà ti lè bá mi rárá ẹ̀sìn ọmọ gàrí. ní sùúrù kò tó bá òun ní ìlówó tí wọ́n fi rárá ìsìn ẹ̀pà àti gàrí náà oúnjẹ náà ni. mọ́mí wàhálà mo mu gàrí kankan lé ní rárá fẹ́sítọ́tìkì máa ń kí n mu gàrí lánàá náà ni mo bá yín gbà bẹ́ẹ̀ mo mu gàrí kankan lé ní. wọ́n ṣe tó báyìí wọ́n ṣe bẹ́ẹ̀ agídí rẹ̀ pọ̀ o tó bá ti lóò ní ṣe nǹkan ò ní ṣe náà ni mọ̀ wọ́n ṣagídí báyìí kìí ṣe mi ló fi jọ òfin jọba bá rẹ̀ kí ló dé tó wá rí báyìí. ní sùúrù kò mu gàrí. mọ́mí tẹ́ bá ti lè bá mi rárá ẹ̀sìn mo mu gàrí kankan. wà á mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n bì kí ló wá lè tó báyìí báyìí torí Ọlọ́run kí ni ìwà fọmọ ìjẹ báyìí ṣé gàrí àtẹ̀pà ìwà sóúnjẹ ni àbẹ́ ìwà gbà mí kẹ́ra kalẹ̀ ni. A lè kánjú kọjá kádàrá. Ẹ ta inú sùúrù tà máa tó lọ sí sá. Wọ́n sá. Oh my God. God, ó ṣì switch off phone ẹ̀ náà. What's all this? Shit. Oh my God. How are you, miss? I hope you're feeling much better right now. Don't worry, you'll get okay. Let me check you. Okay. Let me check the other one too. Oh, sorry. You're still feeling pain, Abby. Don't worry. I want to show you no. She go my fine. It's just a matter of time. You still get better, okay? Don't worry, eh? You'll soon be discharged from me. I could tell you, sir. Yes, ma'am. Alright, sir. I'm embarrassed. Àmín. Ẹ ṣé gan o. Ẹ ṣé adúpẹ́ o. Ǹlẹ́. Bó tún wá ní. Torí Ọlọ́run. Òbí ti wá sọ́dà. Àmọ́ síbẹ̀ gbogbo ẹni tó ṣe ọba ọ̀rọ̀ rẹ̀ ó dàrú ni. Gbogbo ẹni tó sọ́dà báyìí. Ó ń tọ́ni olóyè sórí ibú tọmọtọmọ ni. Bẹ́ẹ̀ ni ó rí. Bọ́sún. Bó ni? Pẹ̀lẹ́. Are you okay? Are you alright? Yes, I was in your office, right? And they told me everything that happened. So I got the address of this place right there. Now, are you okay? You alright? Cool, pẹ̀lẹ́. Mo ṣe mọ̀ ni. Eduna, ẹ máa tẹ́lẹ̀ ní bó lè ṣe máa láyé. Bọ̀sún rèé. Esa, mo mọ̀. Oyinade, no, Osunwuyi, right? Osunwuyi ni. Yeah, Oyinade la wa mọ̀ sí. Ṣé ráyé báyìí. Ṣé ráyé báyìí. Ẹni tí ìyá rẹ̀ lọ fẹ́ ni. Ẹni tí wọ́n dá dúró di ọ̀pútọ́ bá dé nǹkan ọ̀fẹ́ ọ̀nà ẹ̀ ńlójókòó ní ẹ̀dá kan sí láyé. Bọ̀sún ni. Bọ̀sún. Bọ́tọ̀lá ló sọ fún mi bó ń jẹ́ náà. Sorry, the real name is Olatubosun. Full stretch. Daddy mi ṣe rí ọmọ yìí.
mo ti ń le tipẹ́ tí mo sọ pé mo fẹ́ fẹ́ tó ń fi mí ṣakọ mo ṣẹ̀ṣẹ̀ gbà ni pé ẹni tí ò bá léèyàn àbẹ́yàn kan tó ń fún un nímọ̀ràn ṣòye ń sìn kò sí láyé. ọlọ́mọ sì wá láṣọ. Yeah. Then ọ̀rọ̀ tẹ́ sọ nígbà yẹn pé tí mo ń bá yín sọ pé right màá gbọ́rọ̀ yín màá lọ dáná sun yẹn tí mo ń chat rubbish forget that I'm going to ọ̀rọ̀ yín sìn mi ò ní dáná sun máa lọ gbé sínú save tí màá máa mú lò na I mean you're right I'm really gbogbo àṣìṣe tí mo ti ṣe ẹ dáríjì mi àti tó bí yín nú àti bí mi ò ṣe ṣe yẹn. But there's one question I gotta ask her you know ìgbà tí mo sọ pé mo fẹ́ fẹ́ yẹn ó máa ń fi ring kan hàn mí pé òun ti wà engage you know kí ló ṣẹlẹ̀ I mean kí la lè ṣe sí yẹn. ẹ̀rù ń lọ ẹni ká dé ṣàìjò ìgbà wo ni ẹni tí ẹ̀ ń sọ ìgangan fẹ́ dé kọ́rọ̀ mi má lọ dàbí ẹni tó wò ṣẹ́jú akàn. Ọ̀ṣunwùyí kí ló ṣe tó nǹkan jù ṣé bó níbi tèmi àti ẹ jọ fọ̀rọ̀ sí mo ti ṣàlàyé fún ẹ wípé láti kékeré ẹ pínísín ẹ báyìí ó ní mo ti pe ìlú ọkọ tiẹ̀ sílẹ̀ fún ẹ tó dẹ̀ jẹ́ pé ẹ máa bára yín kalẹ̀ ni gbogbo àwọn tó ń yọ ẹ lẹ́nu yẹn wọ́n kàn ń dá ara wọn láàmú lásán ni ọkọ tiẹ̀ ti wà nílẹ̀ o. láàkó mélòó ló máa wá dé ni. kí ni kí wọ́n á ṣe sí gbogbo wọn báyìí. àrídájú kan rẹ̀ ń gbà ṣe tí orí òrùka ẹ̀ òní wà wá fi sí ọwọ́ tó yẹ kó wà yo tí orí gbogbo àwọn tó ló ń dẹ̀ láàmú yìí òní wà fi máa hàn wọ́n wípé o ti lọ́kọ tiẹ̀ o bẹ́ẹ̀ ni ìwọ àti bọ̀sún ẹ̀ bára yín kalẹ̀ ni. àmọ́ ṣé ẹ̀yin lẹ́ra ni àbáwọn náà fi ránṣẹ́. ìwọ má béèrè ìbéèrè fi síbi tó yẹ kó wà. bọ̀sún nìyẹn ọkọ tiẹ̀ ló gbé dání. I mean, it's my ring. It's okay. It's okay. Hey! Okay, my darling. Eléyìí ga o. Eléyìí ga o. Oh, Peter, my darling. Easy. Hey! Àǹtí mi máa sùn o. Sùn náà mo mọ̀ pé sùn. Àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ má tún sùn náà. Lẹ́ẹ̀kan ṣiṣẹ́ gbogbo ẹni tó wá aṣọ dàrá ẹ̀ ayé ohun tó náà bàjẹ́ ni. Ìsọkùnrin yóò ìsọbìnrin ohun tó náà sòrí ibùkà ẹ̀ ni. Bẹ́ẹ̀ yóò yí ìdájí ẹni sùúrù náà. Àdúrà ló yẹ ká máa ṣe. Ẹ jẹ́ ká ṣe hospital làwà èpè ò dáńbẹ̀. Ẹ má bọ́dà láti ṣe pé ẹ gbàgbé ẹ̀. Tí wọ́n sì yàwó rẹ̀ báyìí. Kò láìpẹ́ pé I'm telling you the fact. Mo ti mọ̀ pẹ́. Ọ̀ṣunwùyí ẹ máa wọ lọ. tí mo fẹ́ kó má fò mí rú o ayọ̀ ni mo tọ́ ayọ̀ ni mo fẹ́. àórí mi jọ̀wọ́ àẹ̀dá mi gbè mí o ẹ̀dá gbè mí. ohun tó jẹ́ tẹ́ni àwọ̀ sọ́dọ̀ ẹni ire gbogbo ẹ wá mi bọ̀ ẹ wá mi wá. àórí mi jọ̀wọ́ orí mi àpèrè àẹ̀dá mi gbè mí o ohun tó jẹ́ tẹ́ni àwọ̀ sọ́dọ̀ ẹni ire gbogbo ẹ wá mi bọ̀. ìran olókun kò ṣàyàn omi rí wìtìwìtì ló ń wọ́. ẹ̀dá kan ò gbé yọ pàdé òkun àṣẹ̀dá ló ń dára. igi ń ṣèwé ó tún wọ́wé dùwà ìwọ náà ni. fọwọ́ ọ̀la ẹ̀dá mi lára kíre tó mi lọ́wọ́. ire tí mo fẹ́ kó má fò mí rú o ayọ̀ ni mo tí mo fẹ́ ẹni kí n rí. àórí mi jọ̀wọ́ ohun tóhun mi má pa mí lára. àẹ̀dá mi gbè mí o ẹ̀dá mi gbè mí o. ohun tó jẹ́ tẹ́ni àwọ̀ sọ́dọ̀ ẹni ire gbogbo ẹ wá mi bọ̀. àórí mi jọ̀wọ́ àẹ̀dá mi gbè mí o. ohun tó jẹ́ tẹ́ni àwọ̀ sọ́dọ̀ ẹni ire gbogbo ẹ wá mi bọ̀.
lórí.